Hello? Irú eré kéré wo lo rò pé ń ṣe yìí? I'm sharing Gary. Serious bí Abasha. Mo ti rí gbogbo pictures tó wà lórí fóònù ẹ̀. Mẹ́fà ni wọ́n. Èmi ní 20 bí báyìí. Emeka. Kí ló ṣe lè fún? Kí ló dé? Kí ni mo ṣe fún ẹ? Èmi ń sọ fún ẹ pé ká gba owó lọ́wọ́ arúgbó yẹn. Arúgbó tó ń ṣàì síra bára ẹ̀. Ó ṣe bí kíní. Wo, èmi ní ìdòwò. Tó bá ní ìdòwò, èmi ní ìdòwò. Emeka, kò tí ì yé.